Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Ajé, Monday ọjọ́ keje oṣù keje ọdún 2025. Ẹniọlá Sálíù lorúkọ mi. Ìtakọ̀ngbọ̀n àti ìforígbárí ti bẹ̀rẹ̀ báyìí nínú ẹgbẹ́ òṣèlú aláṣepọ̀ pẹ̀lú bí ọ̀kan gbòógì nínú ẹgbẹ́ ọ̀hún, ìyẹn Peter Obi ṣe kéde pé òun yóò díje dipò ààrẹ lọ́dún 2027. Ó ní òun kò ṣe igbákejì o, ipò ààrẹ lòun fẹ́ dù. Wike fi kòbákùngbé ọ̀rọ̀ ránṣẹ́ sáwọn èèkàn ẹgbẹ́ aláṣepọ̀ ọ̀hún. Ó ní tara wọn ni wọ́n ń jà fún, kì í ṣe àwọn ọmọ Nàìjíríà. Ilé ìgbìmọ̀ asòfin àgbà àti Natasha Akpoti-Uduaghan ti jọ ti ẹsẹ̀ bọ ṣòkòtò kan náà báyìí. Natasha ní òun yóò padà sẹ́nu iṣẹ́. Ilé ìgbìmọ̀ asòfin àgbà ní òun kò lè ṣe ohunkóhun lórí àṣẹ lọ́rọ̀ kúnnílé tó wà nílẹ̀ fún Natasha, àfi tí àwọn bá rí àṣẹ gbà láti ilé-ẹjọ́. Níbi ìpàdé àpérò BRICS, ààrẹ Tinubu pè fún àtúngbéyẹ̀wò ètò ìṣàkóso lágbàáyé àtàwọn ètò míì. Lẹ́yìn àṣírí tí Wike tú lórí ìgbìmọ̀ ìṣàkóso agbègbè Niger Delta, ìyẹn Niger Delta Development Commission (NDDC), àjọ SERAP ti fún ààrẹ Tinubu ní ọjọ́ 7 péré láti gbé ìgbésẹ̀ lórí àwọn tórúkọ wọn jẹyọ nínú àṣírí náà. Àjọ tó ń rí sí ààbò owó ojú òpó ayélujára Nigeria Data Protection Commission (NDPC) ti ní kí iléeṣẹ́ MultiChoice Nigeria san owó ìtanràn mílíọ̀nù lọ́nà ọ̀tàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin-ó-lé-mẹ́fà (766 million naira) fún wípé ó tàpá sí òfin àjọ náà. Ẹgbẹ́ òṣèlú NNPP ti sọ̀rọ̀ síta o. Ó ní ẹgbẹ́ òṣèlú ọ̀hún kò fi ààyè gba Rabiu Kwankwaso láti díje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú náà. Òní tí í ṣe ọjọ́ keje oṣù keje ni mínísítà fún ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ òfurufú àti ìdàgbàsókè rẹ̀ Festus Keyamo yóò ṣe ìfilọ́lẹ̀ ilé-iṣẹ́ ọkọ̀ òfurufú ti ìpínlẹ̀ Enugu tí wọ́n pè ní Enugu Air. Ìròyìn eré ìdárayá. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù obìnrin Super Falcons orílẹ̀-èdè wa Nàìjíríà bẹ̀rẹ̀ ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ àwọn obìnrin lánàá pẹ̀lú ìjáwé olúborí lẹ́yìn tó na orílẹ̀-èdè Tunisia pẹ̀lú àmì ayò 3-0. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ ẹ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lorúkọ mi.